Aṣọ yìí ti bẹ̀rẹ̀. Ayé ń retí. Ó ti bẹ̀rẹ̀ aṣọ yíyí. Ṣé rí bó ṣe ń sọ? Lójú kan, láàrin kan, aṣọ kan, òun ló sì ń yí, ló ń yí tó fi ń dára lóníranran yìí. Eléyìí pọ̀. Lójú kan ni o. Ohun tí èèyàn bá mọ̀ ṣe bí idán ló máa ń rí. Ẹ rí pé aṣọ tí eégún yìí ti yí kò tí ẹsẹ̀ tó lè mọyì ẹ̀ mọ́. Ṣé ẹ rí pé ayé ń retí orí táǹkì omi ló lọ gùn lókè lọ́hùn. Ṣé ẹ ń wò? Òun lẹ̀ ń wò lókè yìí. Ó tún ti bẹ̀rẹ̀ sí ní yáṣọ ń bẹ̀. Ṣé ẹ rí pé àrà gidi ni àrà tí eégún yìí ń dá? Eégún tó ń ṣeré yìí ni à ń pè ní ayé ń retí nílùú Orishada Ọ̀yọ́ ní abẹ́ ìjọba ìbílẹ̀ Ipokia. Ibẹ̀ ni a wà yìí. Gbogbo ọlọ́jẹ̀ nílùú Orishada Ọ̀yọ́, gbogbo yín ni mo kí o. Ẹ kú ọdún, ẹ kú àṣeyẹ. Nífẹ̀ẹ́ lè ṣàṣemọ, a máa ṣọdún nígbà o. Bí a ti ń gbọ́, olówó ló ń ṣe eégún, kì í ṣòṣà tọmọ tálíkà ń sìn. Olówó ló ń ṣe eégún, bẹ́ẹ̀ ni, kò sí rọ́mbẹ̀. Ayé ń retí ló ti gbé aṣọ mi yìí. Ṣé rí pàṣọ yẹn ti wà ní ọwọ́ ẹ̀? Aṣọ ti di méjì lọ́rùn ẹ̀ báyìí o. Ẹ jẹ́ ká wo àrà tó máa fi dá. Ariwo ta. Ṣé rárá tó fi gbé aṣọ yìí? Eré yìí pọ̀.
ayé retí kúrò ní kọ̀rọ̀ bọ́ gbangba bọ́ gbangba kúrò ní kọ̀rọ̀ bọ́ gbangba ọ̀rọ̀ kọ̀kọ̀ ní gbangba ló ń bọ̀ má bọ̀ ní gbangba gbangba ló wà eléyìí kúrò ní eégún tó ń bọ́ sí kọ̀rọ̀ ìṣeré. Ẹ wo àrà tí eégún yìí tó fi ń gbé aṣọ ó ti di aláǹtakùn tó bá fi inú ta á tún fẹ̀yìn ta ayé retí eégún tó ń ṣeré gidigidi ni àrà ń tán lé alára ẹ rí i pé eégún yìí má lè gbàgbé ni eré tó ṣe yìí ẹ bó ṣe ń gbé aṣọ tó bá sọ̀kan á gbé kan tó bá sọ̀kan á gbé kan eré yìí pọ̀ jù níṣẹ́ náà palẹ̀ mọ́ gbogbo aṣọ kó ń lẹ̀ pé ó tó eré yìí pọ̀. Oríṣiríṣi àrà ní eégún yìí ló fi ń yí aṣọ lénìí. Ẹ tún wo àrà kẹ́ ń wo àrà. Eégún yìí ṣeré gidigidi. Ẹ bá ń wo eré tí eégún yìí ṣe àwọn eré má lè gbàgbé ni. Fún àǹfààní gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ máa ra fọ́nrán fídíò CD gbogbo àwọn eré ọdún eégún báyìí gbogbo ẹ̀ ló ṣì wà nínú fọ́nrán fídíò CD. Bákan náà wà lórí YouTube channel wa ẹ máa subscribe tẹ́ máa share tẹ́ máa like ẹ̀ wà lórí YouTube wà lórí Facebook TikTok Instagram orí gbogbo social media ló ti wà ẹ máa lọ wò ó kẹ́ máa bá a share kẹ́ máa like ẹ̀. àti rí idán tí eégún yìí tún pa lórí idán yìí iná ló ń jó bùlàbùlà yìí àrà mi tán lé alára.
bàbá Ṣàngó tí òun bọ àwọn ló ń jó yìí, ẹ kú ìnáwó, ẹ kú àṣeyẹ. ṣe rí i pé lẹ́yìn tí eégún yìí tó kúrò ní dán tó dà, ó tún bẹ̀ sí yíṣọ lọ lóríṣiríṣi. àrà míì ló tún fẹ́ dá báyìí. eégún yìí sì ń yíṣọ lọ, ó ní eré sì kù lára òun. eré ń bẹ lè ní àṣedòru ni, ìjà la gbọ́dọ̀ jà. ó bá alágàdá, ó di alábala. káàbọ̀, ṣe dáadáa ló dé. mo kí eégún yìí fún iṣẹ́ ribiribi tó ṣe. eré làwa ń pè é, ṣùgbọ́n ọkùnrin tó ń sọ rárá fọkùnrin, àkọ́ṣe ló ṣe. kú ewu, àyínretí kú ewu, ewu náà kì í pa àwòdì, àwòdì ó kú ewu. gbogbo ìlú Orishada Ọ̀yọ́ ẹ kú ewu, ewu náà kì í pa àwòdì, àwòdì ó kú ewu. alágẹmọ ló jáde yìí, alágẹmọ abìjówìnì. ṣé ẹ wo àrà tí ò ní tán lé alára. alágẹmọ ló ti bímọ mí yìí, alágẹmọ kan ó ti di méjì. sáré pé alágẹmọ kan ó di méjì, alágẹmọ méjì ó di mẹ́ta. ṣé ẹ ti rí? alágẹmọ kan ṣo ló di mẹ́ta yìí o.
Ṣáàrí pé alágẹmọ yìí ó ti ń yí ẹní, àrà oríṣiríṣi ló ń fi ẹní dá. Títí di inú fọ́nrán míì, ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá o. Ire o.